Kí n tó sọ ohunkóhun, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré jọ wo fídíò ọ̀gá ńlá Pasuma yìí. Inú yín tó ń dùn, kò ní bàjẹ́ lágbára náà. Àwọn ọmọ olùṣọ́ ọkùnmọ̀ yín lọ́wọ́. Ẹ̀yin náà jèrè ọmọ. Màmá yín jèrè yín. Ẹ̀yin náà jèrè ọmọ. Àwọn yín wá dùn, wá yanjú, wá ṣe ìwé. So máa fún yín ní làkàríjà kù kan. Màá fi láfi tọ̀pẹ̀. Àwa ṣe fatia. Then we gonna kickstart everything. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum. Azizun alayhi ma anittum. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Amin. Fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahirrahmanirrahim. Liila fi Quraysh. Liila fi birlata shita'i wa sayf. Falyabudu rabb hadzal bayt. Alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. La hawla wala quwwata illa billahi al-'azim. Kẹ́ẹ̀kan lè rí aburú tí ẹ̀sìn Islam tí ó ti ṣe fún ọpọlọ àwọn ènìyàn. Ẹni tó wà ní ìlú òyìnbó gan, ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ láti wò wípé nǹkan tí mo fẹ́ kà yìí kí tiẹ̀ ní ìtumọ̀ ẹ̀. Nígbà tí ẹ sọ pé ẹ fẹ́ ṣe ìwúre fún yàn, ẹ wá ka làkọ́díjà kùn, ẹ ka lílá fi Kùrẹ́ṣì, ẹ dẹ̀ fi Fátíà sí. Kí ni ìtumọ̀ làkọ́díjà kùn yìí? Gbogbo alárí bí wọ́n ṣe ń ka làkọ́díjà kùn rọ̀súlù mí náà fẹ́lẹ́ gbogbo ẹ̀ ní wọ́n ṣe àmì torí tẹ́ bá ti ń ka Quran, wọ́n máa ní kẹ́ máa ṣe àmì bẹ́ẹ̀ kò sádùúrà kankan ní Quran. Kí ni ìtumọ̀ ẹ̀? Mo mọ̀ pé ọ̀gá ńlá Paso wọn ò mọ ìtumọ̀ àwọn nǹkan yìí ló jẹ́ kó máa ṣe àmì náà sì ń kówó fàáfà. Ọ̀gá ńlá Pasuma, irọ́ lásán ni Islam. Wọn àwọn àfáà yẹn scam yín ni wọ́n gbà yín ní irọ́ lásán ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀, kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín. In fact, nínú Islam, orin kíkọ èèwọ̀ ni, Allah kórìíra orin, ẹ̀dẹ̀ ń kọrin, bẹ́ẹ̀ wọ́n wá parọ́ fún yín, wọ́n wá gbowó. Ẹ ká wo ìtumọ̀ làkọ́díjà kùn àti lílá fi Kùrẹ́ṣì káàkà ní èdè abínibí pẹ̀lú Fátíà, káwò bóyá ó bá làákàyè mu. Quran chapter 9 verse 128 and 129. Ó ní dájúdájú òjíṣẹ́ kan ti wá bá yín láti àárín yín, ohun tí ó máa kó wàhálà bá yín lágbára lára rẹ̀, ó ń ṣe àkọlẹ̀ tán fún yín, aláàánú àti oníkẹ̀ẹ́ ni fún àwọn onígbàgbọ́ òdodo. Nítorí náà tí wọ́n bá pẹ̀yìn dà, sọ pé Allahu tó fún mi, kò sí ṣígìdì kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi Allah. Òun ni mo gbára lé, òun sì ni Olúwa ìtẹ́ ńlá. Ìtumọ̀ làkọ́díjà kùn nìyẹn. Kò ní ìtumọ̀ kankan, ìtàn lásán ni. Bẹ́ẹ̀ àwọn ọmọ Lárúbáwá ni wọ́n bá wípé òjíṣẹ́ kan ti wá bá yín láti àárín yín. Ẹ̀yin ń ṣe ọmọ Lárúbáwá, òjíṣẹ́ kankan tó wá bá yín láti àárín yín, ẹ lọ wò, dúdú ni o. Òjíṣẹ́ tọ̀dọ̀ tí yín tó wá láti àárín yín, dúdú ni o, kò ń ṣe ọmọ Lárúbáwá. Ẹ ká lọ sí lílá fi Kùrẹ́ṣì, Quran chapter 106. Kí ni nǹkan tó wí? Ó ní ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣì láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Ẹ̀yin ará Kùrẹ́ṣì, ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ibi, tí ó sì fi wọ́n láyà balẹ̀ ní àsìkò ìpayà. Ṣé ará Kùrẹ́ṣì lẹ́yìn? Ẹ̀yin ṣe ará Kùrẹ́ṣì, àwọn ọmọ Kùrẹ́ṣì ló ń bá wí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ọ̀gá ńlá wọn parọ́ fún yín ni. Nǹkan tó ń dùn mí ni èèyàn tó wà ní ìlú òyìnbó. So pẹ̀lú exposure tẹ ní, kò yẹ kẹ́ ẹ mọ̀ pé scam ni ẹ̀sìn. Scam ni àwọn Lárúbáwá fi wá gbé wa mọ́ra, wọ́n fẹ́ fi gbalẹ̀ ni. Ẹ ká tún lọ wo Fátíà, kò ní ìtumọ̀, wọ́n á máa ka Fátíà. Wọ́n á máa ní ó yá ẹ ka Fátíà Bismillahirrahmanirrahim, ẹ̀dẹ̀ ṣàmì, irọ́ lásán ni. Kí ni ìtumọ̀ Fátíà? Ní orúkọ Allahu, aláàánú jùlọ, gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà. Ìyẹn àwọn Christian àti Jew ni Allah pè ní ẹni ìbínú àti olùṣìnà nínú Fátíà yẹn. Ẹ̀yin á dẹ̀ ṣe àmì, bẹ́ẹ̀ ìtàn lásán ni, kò ní ìtumọ̀. Tẹ́ bá lọ wò ẹ rí pé Muhammadu ló ń sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká jí, irọ́ lásán ni ẹ̀sìn Islam. Scam ni. Mi ò rí scam tó tóbi tó láyé yìí. The biggest scam, because ìjọ kíjọ
tí àwọn ìjọba bá ti kọ́kọ́ fagilé nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ní Nàìjíríà tàbí ní ilẹ̀ Yorùbá, ìjọ yẹn ni ìlú wa máa bẹ̀rẹ̀ sí tòrò. Gbogbo àwọn àfáà tẹ́ rí irọ́ lásán ni, akéwú tọrọ jẹ ni wọ́n ò níṣẹ́, ọ̀lẹ ni wọ́n, ọ̀lẹ afàjò. Ẹ wá ń ka kéwú, ẹ ń ka lárúbáwá tó jẹ́ pé ìtàn lásán ni, ẹ wá ń ṣe àmì. Ọ̀gá ńlá, ẹ̀yin mo ní láti bá sọ̀rọ̀, irọ́ lásán ni Islam. Ẹ má dààmúra yín, ẹ kúrò ní Islam, kò sí nǹkan tó máa ṣe yín o. Wọ́n kàn ń parọ́ tọ́ yín pé àlùjọ náà kan, iná kan, irọ́ lásán ni, kò sálùjọ náà kankan bí kankan, kò sí náà. The whole Quran irọ́ ni gbogbo ẹ̀, Islam irọ́ ni, Allah irọ́ ni, Muhammadu irọ́ ni, Jubril irọ́ ni, everything nípa Islam irọ́ ni. Wọ́n wá fi scam wa ni o. Ọ̀gá ńlá, ẹ jí. Mo mọ̀ bẹ́yìn náà kéré nú ayé. Ẹ lọ gbé Quran yẹn, ẹni kan kà fún yín ní èdè Yorùbá tàbí kẹ́ kà ní èdè Yorùbá fún ara yín, ẹ máa dáná sán ni. Islam wọ́n gbé wá láti wá fi báyé wa jẹ́ ni. Wọ́n fẹ́ gba orúkọ wa, kán yí sórúkọ Lárúbáwá, kán gba èdè wa, kán fún wa lédè Lárúbáwá, kán gba àṣà wa, kán fún wa láṣà Lárúbáwá, kán gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán fún wa ní Allah Olúwa ilé Kaaba àtàwọn Lárúbáwá. Allah ò kì í ṣe Ọlọ́run, ó gba àwọn tó bá pe Allah lọ́lọ́run fún yín, wọ́n scam yín ni o. Ẹ gba ìtì wọn, ẹ kéré nú ayé. Ẹ lọ ka Quran ní èdè Yorùbá, ẹ rí wípé ẹ̀sìn Islam òfútù fẹ́ẹ̀tẹ̀ ni, àṣà tí ò ní kan. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.